náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bísí Olókè Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ òun ẹjọ́ wà bẹ́ẹ̀ mú ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bísí Olókè Show lè tó báyìí náà ni o. Ẹ̀yẹ́ fojú ọ̀hún ṣòwéré ojú ìrógún ẹnìkan ọ̀nà agbára ogbóná ìgbà ló ń ta bí má fọwọ́ òní kí ìyó kí yóò lè pa ìtọ́jú orí ti ní ogun púpọ̀ ẹni tí ọmọ ìjọba ìwà ṣẹ ọmọ ajímọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ ológun àjẹsí ayé ọmọ akẹ́nigbẹ́jẹ́ lòdì aráàlẹ̀ ọmọ ìlú kúndẹ́dẹ́dẹ́ ọmọ òrìṣà àbẹ̀lẹ̀dà ọmọ asáré ní kọ́ríkì ẹsẹ̀ ọmọ akẹ́rọ má pẹ̀tọ̀ ọmọ apẹ̀tọ̀ má fẹ́rẹ̀ oúnjẹ ọmọ asílẹ̀ mágbọ̀yà ọmọ mágbọ̀yà wọ́n fi rẹ́ ọmọ ìpínlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìránṣẹ́ àkìsọ́gbọ́rọ́ àkìsàdáwé bẹ́ẹ̀ni bí àpòmálé àgbọ̀nà kúrò nílé ẹ̀dẹ́ ọba tí wà lójú kòfì ọba àgbẹ̀rú ọmọ ìlú ọba ọmọ ìṣàwọ́kọ̀lẹ̀ ìlúgba lórí ìránṣẹ́ bí mo bá fi gbogbo èmi kí ọba wa àyájí olóòrẹ̀ kí ọlá wáyé bá báyìí mo dá lójú pé orí kí ilé ìwé parun ìtọ̀dílé yìí sì ní lókù púpọ̀ bí wọ́n bá bẹ̀rù mẹ́ta lẹ́kọ̀ọ́ lè wù sí ẹlẹ́sí nígbà ayẹyẹ ìbù ọgọ́rùn-ún ọdún bàbá wa àyájí olóòrẹ̀ kí ọlá wáyé bá báyìí kí ẹrú tẹ̀sán ní àwọn ọmọ 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 àtẹ́wọ́
kan fóníkọ̀ òní àtẹ́wọ́ pẹ̀lú ayé òkúkọ àtẹ́wọ́ lójú ayé òlójú àtẹ́wọ́ fún pẹ̀lú ayé òkúkọ aláìní kẹ́kùn kẹ́kùn. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله اجاج معكم والحمد لله ولا اله الا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ẹjá jókòó, a dúpẹ́ fún Ọlọ́run tí a bẹ̀rẹ̀ yìí ní ìgbà tí àwẹ̀ náà níbi tó dé lára wa báyìí gbogbo ẹ̀ náà láti bẹ Ọlọ́run ọba ò aṣáájú ó ṣe é ṣe fún wa káwá ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àti láàyè ní ààyè rere bàbá wa tàwa bá dúpẹ́ ọjọ́ òbí Ọlọ́run má ṣe rí ìlú láṣemọ́ Ọlọ́run ọba pátá ti dáadáa fún wa nílùú ní gbogbo ibikíbi wọn ṣàtúnṣe lára wọn ní òye lọ́wọ́ ẹgbẹ́ ńlá àbọ̀lọ́pọ̀ àdá ìjọba ní لرأيت هم ركعا متصل من خشية الله وتلك الأنباء نضربها للناس لعلهم يتفكرون الذي لا إله إلا هو عالم الغيب وشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صلى الله على النبي الكريم صلى الله عليه وسلم. títí dèmi láti jọ tí a ti dájọ́ pé a fẹ́ jókòó lẹ́nu agbára wa kọ́ ìmọ̀ wa kọ́ ohun Ọlọ́run má fi èyí kú wa má fi èyí kú wa bàbá wa má fi èyí dá ẹ̀yẹ wa sílẹ̀ Ọlọ́run má ṣì fi èyí ṣe kò tó ń di wa. Gbogbo àwọn ọ̀rẹ́ dájì tí wọ́n wà bí lẹ́nu àkí ìrẹ́pọ̀dùn Diamond Club lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmà recognize this pàápàá jùlọ gbogbo àwọn olóyè òyìnbó council dárí kí yín púpọ̀ ọkùnrin olóyè òyìnbó council ọkùnrin púpọ̀ gbogbo àwọn olóyè onífìlà funfun láti sàlẹ̀kọ́ dárí kí yín púpọ̀ wọ́n wá kí specially àwọn màmá wa tí wọ́n jẹ́ kí dáadé kí máa lọ́ọ̀ àkíyí púpọ̀
ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí ìbànújẹ́ látara ọmọ ẹ̀ ní rí ìbànújẹ́ látara ara ẹ̀ ní rí ìbànújẹ́ látara láti lọ ẹ̀ ní rí ìbànújẹ́ ẹnu jẹ́ púpọ̀ ẹ̀ ní rí ìbànújẹ́ ẹ̀ mo fi ilẹ̀ for today. lẹ́yìn náà mo kí gbogbo àwọn àfà gbogbo wa lónílé gbogbo wa pátápátá tá a fẹ́ àfà kí n nílé. بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ووارث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنودهم من الجن والإنس والطير فهم يحزنون حتى إذا أتوا على واد نمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أعزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أحمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين صدق الله العظيم. العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run a kí Ọlọ́run ìdí tí a fi wá bí ilé rí a wá nítorí bàbá wa Abdul-Yakin Ọláwálé Bákàrè 80 years